Africa Content TV. Nominees for Fuji Artist of the Year. The nominees are Taye Selula, Polly Maitama, Tiri Leda, Okpe Federal. This category is proudly sponsored by Colbert. And the winner for the Fuji Artist of the Year goes to Tiri Leda. Come on stage to receive your award. Let's put our hands together for me. On behalf of K-Sales Entertainment, I present to you this award for the Fuji Artist of the Year. Congratulations. This award, I dedicated this award to God Saints, Alhaji Wasiwa Pasuma, and also our Obi Ministry, both Baba àti Ìyá, all of them have been for Kenya. So there's a memorialization.
Tiri fẹ́ra lọ. Tiri fẹ́ra lọ, sọ̀rọ̀ tiri fẹ́ nígbàgbà. Ilé tiri ìkọ̀rẹ̀ ìgbàlá wọn á. Ó ṣe sáté ọmọ ènìyàn ṣọlá. Tó ti ẹ̀ka mímọ́ tiri mọ́ ọ̀rọ̀ tó ń gbà. Ẹni tó ń lọ wà lọ́wọ́. Ọmọ bá a ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ṣe bọ́lá bá a sọ́wọ́. Tiri ẹ̀ka àlọ́. Ọmọ bàbá jẹ́jẹ́ ó máa ń jọ náà kó tèrè rẹ̀. Ẹgbẹ́ mẹ́rin wọ́n mi. Àfọ̀dúṣe owó. Àtàwọn Nàìjíríà dress. Sọ́kè báwọn náà ṣèlú. Ìwọ́n tó lọ bá ní bẹ́ẹ̀ kó o máa ṣe dáadáa lánàá tó lọ bá bẹ́ẹ̀ sí. Sọ́lọ́ bá bèbí káwọ̀ kẹ́rẹ̀ ọ̀rọ̀. Kí wọ́n lọ́rọ̀ ní ẹ̀ kí wọ́n pè é gẹ́gẹ́ bí èèyàn. Tí wọ́n wà pẹ̀lú ẹgbẹ́ ọlọ́lá láàrin àwọn ọlọ́lá láàrin àwọn olóṣèlú láàrin àwọn ọ̀tọ̀ọ̀mọlúlú ní Nàìjíríà. Sọ́lọ́ ní kó pè é sọ́ọ̀rẹ́ wọn tí akẹ́bà àjàlá kò tó pẹ́ náà. Tí akẹ́bà jẹ́ sófà gbogbo. Sófà gbogbo. Ṣé ló ń jẹ́ kí láti gbé? Ló jẹ́ kí fi kí Mágọ́nì? Aláìwò wá. Ìsọ̀rọ̀ tìmí. Martins Akínyẹ̀ṣẹ́. Ọ̀pìlọ́pọ̀ Mágọ́nì. Alájọ àti Wàdàmí. Ọmọdé tó lọ. Dárí tí ì lọ́dà. Bàbá jẹ́jẹ́. Adúpẹ́ lọ́wọ́ ọkọ̀ létí ẹ̀kẹ́wà àwọn sọ pé kí n kí wọn. Àtàwọn kan tó ká àwọn ọdún. Nígbà tó lọ. Níbi kúrò lọ́dà lọ. Sẹ́fà ẹ̀ kápítọ̀ àtẹ̀lẹ́ ọdún tó wà lágbára lọ. Ìbọn máa tó dé gbogbo wa. Ọlọ́pàá ti ṣe wá fún wa. Àjọba máa lè ṣe ní ọ̀rọ̀ tí ó ń bẹ ìdájọ́ aláàbọ̀mọ́lé. Aláàbọ̀ kàlàbà bọ́pẹ́ fún. Olúwa kàlàbà bọ́pẹ́ fún. Ṣọ́fà. Olúwa kàlàbà bọ́pẹ́ fún. Ṣọ́fà. Bẹ́ẹ̀ fún Jọ́nì. 2025 sílẹ̀ lọ́dà. Ó tó bẹ́ẹ̀. Ó tó bẹ́ẹ̀ lọ bàbá. Ẹ̀yin lè bá mi ṣe. Sáàtún fi ṣẹlẹ̀. Ọdún tó bọ̀. Jọ̀wọ́. Tún fún mi lọ́wọ́. Túbọ̀ tó bá fi mi lẹ́yìn. Mo gbà yín fọ́lọ́. Ẹ̀yin fẹ́ sí wọn mọ̀ ṣe. Wọ́n Nàìjíríà náà fúnra. Adúgbò náà yín. Lọ́kùnrin lónìí lẹ́wọ̀ ṣe. Sí àjọba jẹ́ kí gbogbo wa. Adúgbò tí lẹ́dọ̀ kan ṣe. Adúgbò tí lẹ́dọ̀ kan ṣe. Ọmọ bá wà sọ ẹsẹ̀ àgbàtà adúgbò. Mi sọ lóyọ̀lẹ̀ tí lẹ́dọ̀ tó pẹ́. Olúbàdàn nínú kojú tó gbọ́. Olúyọ̀lẹ̀ tí lẹ́dọ̀ tó dúpẹ́. Ọmọ bá sọ Christ àgbàtà adúgbò. Tí lẹ́dọ̀ ọkọ̀ bàbá jẹ́jẹ́ lè kó wá bàbá jó. Kó wá kiri lórí bàbá bọ̀. Tí lẹ́dọ̀ ọkọ̀ bàbá jẹ́jẹ́ lè kó wá bàbá jó. Kó wá kiri lórí bàbá. Ẹgbẹ́ yìí ló bá sì sọ̀rọ̀ ọmọlé. Kí ni dáadáa ẹni tẹ̀yìn o?
Alájà happy birthday to you. Ẹbí yẹn ṣẹ̀kú ọ̀dọ́ tó láyé. Ìmọ̀lẹ́kúnlé kẹ́sọ̀ ẹ̀rọ náà. Alájà happy birthday to you. Gbogbo lọ́dọ̀, gbogbo lùsà. Thank you so much. Wọ́n sọ fún ọ̀tún ẹ̀ kí wọ́n jẹ́ ẹ̀. Sọ̀rọ̀ ìmọ̀lẹ́ ọ̀gbìn ànàbàrí ìgbà àgbọ̀. Ọdún wá ti rí ìfẹ́ títí, ó ti rà pọ̀ mọ́ tó ní bí kìkì àwọn ọmọ lè lórí lóde. Ọdún wá ti rí ìfẹ́ títí, ó ti rà pọ̀ mọ́ tó ní bí kìkì àwọn ọmọ lè lórí lóde. Lọ́dún tó bọ̀ látọ̀ rèé.
Thank you.
All right,